ṣé láti gbà tí ẹ ti ń bá K1 the ultimate ṣiṣẹ́ ṣé kò sóore kankan fún yín rí? Kí lẹ ń fowó ṣe? Owó iṣẹ́ tẹ́ ń ṣe yẹn kí lẹ fi ń ṣe? Ṣé ẹ fi gbé bùkátà ìyàwó ni? Àbẹ́ fi ń gbé bùkátà ọmọ? Àbẹ́ fi ń gbólóṣó? Báwo lẹ ṣe ń ṣe owó yín, owó tẹ́ ń gbà? Ọba Solomoni mà ti fi àwọn ọ̀rọ̀ ńláńlá kan ránṣẹ́ sí Kúnlé Ayanlowo. Kúnlé Ayanlowo onílù Wasiu Ayinde tí ọ̀rọ̀ pa òun àti Wasiu Ayinde pọ̀. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ yẹn ń lọ lóríṣiríṣi táwọn èèyàn ń dá sí i, ṣùgbọ́n ibi tí Ọba Solomoni gbà wọlé lágbára díẹ̀. Ó kó ẹ̀kọ́ ńlá fún àwọn èèyàn. Ẹ wò bẹ́ẹ̀ bá gbọ́ àwọn nǹkan tí Ọba Solomoni sọ, lóòótọ́ àwọn kan máa ní ó sọ àwọn ọ̀rọ̀ kan, àmọ́ èyí tó sọ nínú fọ́nrán yìí ọ̀rọ̀ tó lágbára ni o. Fún gbogbo ẹni tó ń bá ọ̀gá kan tàbí èkejì ṣiṣẹ́, irú nǹkan tí wọ́n yẹ kí wọ́n ṣe, ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé, ọgbọ́n tó yẹ kí wọ́n ní. Ayé tó tó ayé àkàmàrà. Àwọn ìbéèrè kan mà ní Ọba Solomoni bi Kúnlé Ayanlowo tó dẹ̀ yẹ kí Kúnlé Ayanlowo dáhùn sí o. Nítorí pé ó ń déwájú, ó ń dẹjọ́, ó ń dé ẹ̀yìn, ó ń dasọ̀. Ṣé àdéhùn wà láàrin Wasiu àti Kúnlé Ayanlowo pé Wasiu ló máa sọ́dọ̀ nílé, pé Wasiu ló máa sọ́dọ̀ lóríire? Àwọn ìbéèrè míì tún ni pé ṣé Wasiu ń sanwó iṣẹ́ Kúnlé Ayanlowo déédéé? Ṣé Wasiu ń sanwó iṣẹ́ wọn déédéé? Báwo ni Kúnlé Ayanlowo ṣe ná owó tó ń gbà lọ́wọ́ Wasiu láti 32 years? Ǹjẹ́ Wasiu tiẹ̀ ṣoore kankan fún Kúnlé Ayanlowo rí? Ẹ wò ẹ̀kọ́ kí sẹ́sẹ̀ ràgó. Ṣé ẹ fẹ́ gbọ́ àwọn ìbéèrè míì tọ́ba Solomoni bi Kúnlé onílù Kúnlé Ayanlowo? Plan wo gan ni Kúnlé Ayanlowo ní fúnra ẹ̀ ní gbogbo ìgbà tó ń bá Wasiu Ayinde ṣiṣẹ́? Àwọn ẹ̀kọ́ kan wà tí Ọba Solomoni yọ jáde nínú ọ̀rọ̀ tó ń lọ láàrin Kúnlé Ayanlowo àti ọ̀gá ìtẹ́lẹ̀ Wasiu Ayinde Kwam. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ọba Solomoni wá béèrè àwọn ìbéèrè kan tó lágbára lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà, pàápàá lórí iṣẹ́ tí wọ́n bá ń báyàn ṣe. Bóyá èèyàn jẹ́ ẹnìkan tó ń bá ọ̀gá kan ṣiṣẹ́ ni. Ìbéèrè kan wà fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ ọmọ Nàìjíríà. Ọba Solomoni bi àwọn ìbéèrè yìí, ó sì bi Kúnlé Ayanlowo náà. Ẹ já gbọ́. Ká tún lè sọ anything, wọ́n ní láti dáhùn àwọn questions tí mo fẹ́ kà ẹ́ lẹ̀ yìí. Tí wọ́n bá ti dáhùn àwọn questions yìí, ìgbà ìlà tó lè rí ọ̀rọ̀ sọ. Tí wọn ò bá dáhùn questions tí mo fẹ́ kà sílẹ̀ yìí, tó bá ń sọ̀rọ̀ sí Wasiu àbò ń sọ̀rọ̀ sí ọ̀gá onílù, alábòsí ni ẹ̀. Bíbélì sọ wípé ká máa wádìí ohun gbogbo dájú ká lè mọ̀ lè tí ń ṣe òtítọ́. So question àkọ́kọ́, ẹ̀yin tẹ́ bá mọ ọ̀gá onílù yẹn kẹ́ share live yìí sí. Wọ́n gbọ́dọ̀ dáhùn àwọn questions yìí. Question àkọ́kọ́ ni wípé nígbà tí ọ̀gá onílù fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìlù pẹ̀lú K1 the ultimate, kí ni agreement tó jọ wà láàrin wọn? Ṣé agreement tó jọ wà láàrin yín ni wípé tẹ́ bá ti ń bá mi ṣiṣẹ́ o, gbogbo bùkátà alẹ́ ayé ẹ̀mí ló fẹ́ máa gbé? Àbí máa ra mọ́tò fún ẹ ni, àbí máa kọ́lé fún ẹ, àbí máa ra ilẹ̀ fún ẹ? Àwọn ìbéèrè rèé o tí Ọba Solomoni fẹ́ kí Kúnlé Ayanlowo kó dáhùn sí. That is question number 1. Kí ni agreement tó wà láàrin yín? Number 2. Ṣé láti ìgbà tí ẹ ti ń bá K1 the ultimate ṣiṣẹ́, ṣé ẹ ò kọ́lé? Ṣé ẹ ò ra mọ́tò? Ṣé ẹ ò ra ilẹ̀? That is question number 2. Question number 3. Ṣé ẹ máa ń gba owó iṣẹ́ yín? Àbí ẹ ò kì í gba owó iṣẹ́ lọ́wọ́ K1? Ṣé tẹ́ bá lọ sí òde eré, ṣé ẹ máa ń gba owó iṣẹ́ yín tẹ́ bá dé, àbí ẹ ò kì í gbà? That is number 3. Number 4. Èló lẹ ń gbà ní sóò kọ̀ọ̀kan?
Yes, tẹ́ bá lọ sí school kan èlò lẹ máa ń gbà, èlò náà máa fún yín láti 32 years. Tẹ́ bá ti lọ sí school tẹ́ bá dé èlò lẹ máa ń gbà. Yeah, that is question number 4. Question number 5. Tí ẹ bá wá tó bá jẹ́ wípé ẹ ń gba owó iṣẹ́ yín, kí lẹ ń fowó ṣe? Owó iṣẹ́ tẹ́ ń ṣe yẹn kí lẹ fi ń ṣe? Ṣé ẹ fi gbé bùkátà ìyàwó ni? Àbẹ́ fi ń gbé bùkátà ọmọ? Àbẹ́ fi ń gbólóṣó? Báwo lẹ ṣe ṣe owó yín, owó tẹ́ ń gbà? Àwọn ìbéèrè rèé o tí Ọba Solomoni fẹ́ kí Kúnlé Ayanlowo kó dáhùn sí. Ṣé láti ìgbà tí ẹ ti ń bá K1 the ultimate ṣiṣẹ́, ṣé kò sóore kankan fún yín rí? Ṣé kò tí ì sí oore kankan fún yín rí? Number 7. Tí ó bá jẹ́ wípé ó ti ṣe oore fún yín rí, irú oore wo? That is number 7. Irú oore wo tó bá jẹ́ pé ó ti ṣe oore fún yín rí, irú oore wo? Number 8. Ìbéèrè eléyìí wà fún gbogbo ọmọ Nàìjíríà pátá. Kì í ṣe ọ̀gá olédè ló máa dáhùn eléyìí, gbogbo ọmọ Nàìjíríà ló máa dáhùn eléyìí. Gbogbo ọmọ Nàìjíríà, ṣé tí o bá ti ń bá ènìyàn ṣiṣẹ́ tí ó ń gba owó iṣẹ́ ẹ, ṣé dandan ni pé ọ̀gá tí o bá ń ṣiṣẹ́ yẹn gbọ́dọ̀ ràn ẹ́ lọ́wọ́? Is it wọ́n bá mi ṣiṣẹ́, wọ́n gbowó iṣẹ́, is it compulsory wípé ọ̀gá yẹn ó gbọ́dọ̀ ràn ẹnìyẹn lọ́wọ́? Ṣé dandan ni? That is general question fún all Nigeria people. Torí pé ó bá mi ṣẹ́ẹ̀sì torí pé mo ti jẹ́ olówó, ṣé dandan ni? Àwọn ìbéèrè rèé o tí Ọba Solomoni fẹ́ kí Kúnlé Ayanlowo kó question dáhùn jẹ́ ti gbogbo ènìyàn all over the world. Ẹ gbọ́dọ̀ dáhùn ẹ̀. Lẹ́yìn tó ń gba owó iṣẹ́ ni o, àjọ ní agreement wípé oye báyìí ló máa gbà lóṣù àbí oye báyìí ló máa gbà pàṣọ. Torí pé mo wá jẹ́ billionaire àbí mo jẹ́ Dangote, ṣé dandan ni pé ó ń bá mi ṣiṣẹ́ mo gbọ́dọ̀ ràn ẹ́ lọ́wọ́? That is general question. Number 9. Ṣé nínú iṣẹ́ yín, ṣé ẹ̀yin fúnra yín ní plan fún ara yín nínú iṣẹ́ tí ẹ ń ṣe? Tàbí ẹ ní ìgbàgbọ́ pé torí pé ọ̀gá tí ẹ bá ń ṣiṣẹ́ yóò ní plan fún ìgbésí ayé yín torí pé ó jẹ́ olówó? Ìyẹn tó padà sọ́dọ̀ bàbá onílù, òun náà ló máa dáhùn question eléyìí o, kó tó di pé máa lè dáhùn sí ọ̀rọ̀ yẹn, kó tó di pé máa lè mọ nǹkan tó fẹ́ sọ sí. I repeat the number 9. Ṣé nínú iṣẹ́ yín, ṣé ẹ̀yin fúnra yín ní plan fún ara yín nínú iṣẹ́ tí ẹ ń ṣe? Tàbí ẹ ní ìgbàgbọ́ pé torí pé ọ̀gá tí ẹ bá ń ṣiṣẹ́ yóò ní plan fún ìgbésí ayé yín torí pé ó jẹ́ olówó? Àwọn questions tí arákùnrin yẹn máa dáhùn nìyẹn. Lẹ́yìn tí àwọn ìbéèrè rèé o tí Ọba Solomoni fẹ́ kí Kúnlé Ayanlowo kó dáhùn sí. Bóyá K1 the ultimate, bóyá èèyàn burúkú ni, bóyá ẹni rere ni. So lẹ́yìn yẹn gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátá, ṣe rí fídíò tí arákùnrin yẹn ṣe, ẹ̀kọ́ ńlá ni fún gbogbo yín o. Mi ò mọ̀ bóyá gbogbo yín ò kí ń lọ sí ṣọ́ọ̀ṣì. Àwọn ọ̀rọ̀ kan wà nínú Bíbélì tẹ́ fi máa ń ṣeré. Bíbélì sọ wípé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán. Torí pé ó ń bá Dangote ṣiṣẹ́ èèyàn sọ pé kó ṣoríire. Tí ò bá ní plan fún ara ẹ̀, o ò lè ṣoríire. Ò ń wò pé o ti ń bá Ọ̀tẹ́dọ́lá ṣiṣẹ́. Ọ̀tẹ́dọ́lá máa ràn mí lọ́wọ́. Tí a ò bá rán Ọ̀tẹ́dọ́lá sí ẹ kò ní rí tiẹ̀ rò. Wàá kàn ṣiṣẹ́ kú gbèrègèdè. Ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ yẹn, ẹ̀kọ́ pàtàkì, ẹ̀kọ́
wọ́n disturb mi. Ẹ̀kọ́ pàtàkì tó ní agbára ni tí gbogbo yín gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ mbẹ̀. Láti ìgbà tí mo ti gbọ́ fídíò arákùnrin yẹn, I reason a lot, I think a lot. If you are in this world, tí o bá ti ní plan fún ara ẹ, no matter who you may be, ayé ìyà ló wà. You need to plan yourself. And kí gbogbo yín kí ẹ lọ ní sí ọpọlọ, torí pé òun bólówó ṣiṣẹ́ kò sọ ẹ́ dolówó. And then gbogbo ẹ̀dá pátá ló ní ìwà títí ẹ̀. Àwọn ìbéèrè rèé o tí ọba Solomoni fẹ́ kí Kúnlé Ayanlowo kó dáhùn sí. Nínú ayé tí ò bá burú, ayé máa lò ẹ́ máyé, ayé máa jẹ ẹ́ máyé. Ìwọ tí wọ́n ń burú mọ́, ìwọ ni ò ní fi ààyè sílẹ̀ káyé sọ ẹ́ di ẹrú. Ọ̀rọ̀ kan wà nínú Bíbélì. Ègbé ni fún ẹni tó fi ọ̀bọ lọ ni. No, ìbùkún ni fún ẹni tó fi ọ̀bọ lọ ni, ègbé ni fún ẹni tó gbà á. I come again. Ìbùkún ni fún ẹni tó fi ọ̀bọ lọ ènìyàn, ègbé ni fún ẹni tó gbà á. Mo tún wo interview arákùnrin kan. Ìgbà tó rí wípé ẹni tóun bá ń dí yìí kò lè sọ òun dènìyàn, ó yẹra kó níbẹ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kéèsì tí ẹ rò sílẹ̀ yìí, tẹ bá dé ìjọba ọ̀run tí ẹ bá rò, má ní alùlù yẹn, àwọn tọ̀run máa sọ pé ó yá máa lọ sínú iná. Báwo ló ṣe gbé ìgbé ayé ẹ lé ènìyàn lọ́wọ́? Pípọ̀ ló máa ràn ẹ́ lọ́wọ́. If you are a human being, don't have the mentality that pé èèyàn kan lè ràn ẹ́ lọ́wọ́ tó o bá ràn ẹ́ lọ́wọ́. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.